tí ń tubi yín gbogbo ẹ̀yin mùsùlùmí tọ́pọ̀ lọ́dún tẹ́ gbádùn yìí nígbà tó lọ kírísítẹ́nì mélòó ló bọ́ta ló gbógun ti Gébú tó wọ́ Muyideen lọ ṣọ́ọ̀tì rẹ̀ kírísítẹ́nì mélòó ló bọ́ta ló gbógun tì kò sí. Ó ṣe wá jẹ́ pé ìgbà tí Muyideen tó kúrò nínú Christianity tí wọ́n maltreat ẹ̀, tí wọ́n dehumanize ẹ̀, tí wọ́n brutalize ẹ̀, tí wọ́n punish ẹ̀, ṣaláàánú gbogbo ẹni tó bá ti ṣoore fún èèyàn tó lòṣòtì oore tó bá ṣe fún èèyàn tí wọ́n gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ tí wọ́n jọ jẹ́ mùsùlùmí kì í ṣoore orí ibú ni. Súnà gbogbo àwọn tí ń wù wá wọ́n mọ̀ yàtọ̀ láàrin àwọn àfáà súnà àtàwọn oníbídíà, àwọn tí ń wí dáradára. Ṣé gbogbo àwọn tó ń wù wá kú làákàyè ní táwọn kan bá kú làákàyè tó kú lórí? Ṣé inú àwọn àfáà tí ń bọ́ta tí ń sọ̀sọ́kúsọ tí ń ṣépè fáwọn ọmọ yín ẹ má lọ wọṣẹ́ màṣí mọ́ àwọn ọmọ yín ò ní lálùbáríkà? Èyí tí bọ́ta tó ní ẹnìkan ayé ni ẹnìkan ayé ẹnìkan ẹyẹ ẹ̀kọ́ ṣe papọ̀ tó ń gbé kẹtẹkẹtẹ wọn ra mọ̀ nígbà àwọn àfáà dáradára mọ̀ yìí àwọn èèyàn tí wọ́n ń wù wá tó ní làákàyè. Gbogbo ẹ̀yin tẹ́ bọ́ta àti wọ́n àfọ́ oníláwàní àti wọ́n tó pẹ́rẹ Ládéyẹmí tó gbénu sórí àti wọ́n láwàní tó pẹ́rẹ lọ́nà Òdodo TV oníláwàní burúkú jákújákú yẹn pẹ̀bọ́ oníṣọkúsọ yẹn gbogbo yín pátá tí ó ṣe alábàápàdé Gébú tí Gébú mú lọ ṣọ́ọ̀ṣì ẹ dákun gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ fò bọ́ta yìí mùsùlùmí tẹ́ gbádùn tọ́pọ̀ lọ́dún yìí tẹ́ bọ́ta sì tẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo tẹ́ ń ṣe cyberbullying tẹ́ ń búlì Muyideen tẹ́ ń búlì àwọn àfáà tí wọ́n dìde sọ̀rọ̀ rẹ̀ láti gbà tọwọ́ tẹsẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí ní bú wa tẹ́ ń lálàṣẹ gbogbo wa tẹ́ ń sóríṣiríṣi ọ̀rọ̀ látara pé làákàyè ń dùn yín ọpọlọ yín ti gbálẹ̀ lẹ̀. Ibo lẹ wà ńgbà náà nígbà tí wọ́n wọ lọ ṣọ́ọ̀ṣì? Tó bá jẹ́ mùsùlùmí tó bá gbádùn lẹ́yìn ṣé kò yẹ kí ẹ banújẹ́ èèyàn ń jẹ́ orúkọ ìsìláàmù àbí Muyideen ṣé kò ń ṣe orúkọ mùsùlùmí? Ṣé kírísítẹ́nì kan á bímọ kó sọ ní Muyideen? Nígbà tí wọ́n wọ lọ bọ́ta kẹ́ ẹ sọ̀rọ̀ fàáyà pásítọ̀ tó wọ lọ pásítọ̀ Gébú rí kankan ṣe sí banújẹ́ pé ẹni tí ń jẹ́ orúkọ ìsìláàmù ni wọ́n mú lọ́nù ṣọ́ọ̀ṣì yìí tara fún mùsùlùmí gbárata nígbà náà. Ẹlẹ́ẹ̀kejì bọ́ta kẹ́ pè ní alátẹnujẹ wípé ìwọ tó ń jẹ́ orúkọ ìsìláàmù tó jẹ́ mùsùlùmí ní wọ́n wá fi owó wọ́n fi tàn ẹ́ lọ ṣọ́ọ̀ṣì wọ́n fi lé wọ́n fi tàn ẹ́ lọ wọ́n fi ìyàwó wọ́n fi tàn ẹ́ lọ bọ́ta kẹ́ pè lálátẹnujẹ ẹ̀yẹn ní òfò wọ̀nyí ẹ̀yin mùsùlùmí ní àdánù tẹ́ bọ́ta tẹ́ sọ̀rọ̀ lẹ́nu. Ẹlẹ́ẹ̀kejì ìbéèrè tí ń tubi yín gbogbo ẹ̀yin mùsùlùmí tọ́pọ̀ lọ́dún tẹ́ gbádùn yìí nígbà tó lọ kírísítẹ́nì mélòó ló bọ́ta ló gbógun ti Gébú tó wọ́ Muyideen lọ ṣọ́ọ̀tì rẹ̀ kírísítẹ́nì mélòó ló bọ́ta ló gbógun tì kò sí. Ó ṣe wá jẹ́ pé ìgbà tí Muyideen tó kúrò nínú Christianity tí wọ́n maltreat ẹ̀, tí wọ́n dehumanize ẹ̀, tí wọ́n brutalize ẹ̀, tí wọ́n punish ẹ̀ mercilessly ṣé tí yẹn sì tí wọ́n maltreat ẹ̀, tí wọ́n treat ẹ̀ badly ó wá kúrò ń bẹ̀ ó jáde kúrò ń bẹ̀ láti múra rẹ̀ kúrò nínú slavery, ó jáde láti múra rẹ̀ kúrò nínú hunger, ó jáde láti múra rẹ̀ kúrò nínú punishment, ó jáde láti múra rẹ̀ kúrò nínú kí ni mo lè pè incomfortability, ó jáde láti sàásálà fún ara rẹ̀, ó jáde láti express feeling rẹ̀ ó jáde láti express feeling rẹ̀ ó jáde kúrò níbẹ̀ ó sì realize pé láìṣe pé bóyá nìkan ló lọ mú kúrò níbẹ̀ kò sí mùsùlùmí kan tó lọ fokùn wọ kúrò níbẹ̀ kò sí mùsùlùmí kan tó instigate ẹ̀ wípé kó ṣe báyìí
kò sí mùsùlùmí kan tó mú bọ́ta kúrò níbẹ̀ fúnra ara rẹ̀ nígbà tó rí pé òun ò lè cope pẹ̀lú wọn mọ́, òun ò lè continue pẹ̀lú ẹ̀ mọ́, òun ò lè continue pẹ̀lú depression, oppression tóun experience, tóun undergo níbi tóun wà. Ó láti kúrò fúnra ara rẹ̀. He left the place willingly, intentionally. Nobody asked him to leave the place. Ṣótiyé? Ó wá jáde. Ìgbà tó wá jáde, ó wá rí aláàánú mi nínú àwa Mùsùlùmí. Ó rí aláàánú mi ní ọ̀dọ̀ àwa Mùsùlùmí torí pọ̀dọ̀ ẹni tó wà tẹ́lẹ̀ yìí ń pè láláàánú, kì í sí ń ṣaláàánú gbogbo ẹni tó bá ti ṣoore fúnyàn tó lòṣòtì. Oore tó bá ṣe fúnyàn tí wọ́n gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ tí wọ́n jọ jẹ́ Mùsùlùmí kì í ṣe oore, orí ibú ni. Èyí tí Gébú ṣe fún kì í ṣe oore, ó fẹ́ bà tí ẹ̀ jẹ́ ni. Ó wá rí aláàánú lọ́dọ̀ àwa Mùsùlùmí. Aláàánú yẹn wá dìde, ó sì pe àwọn tó jẹ́ àfà súnnà torí ó mọ̀ pé àwọn ò lè pe àfà tó lálàáfíà tí ó àndù kéèsì Muyideen, tí Muyideen náà ó fi ṣe kíni, tí ó fi lè gbèsè ayé tó ní ìtumọ̀ tó lálàáfíà gbé, tó bá fẹ́ ṣe Islam tí ó fi Islam tó lálàáfíà ṣe, àfi kó jẹ́ ti pàṣẹ àwọn àfà súnnà. Gbogbo àwọn tí ń wùwá wọ́n mọ̀ yàtọ̀ láàrin àwọn àfà súnnà àtàwọn bídíà, àwọn tí ń wí dáradára. Ṣé gbogbo àwọn tó ń wùwá kú làákàyè ní? Táwọn kan bá kú làákàyè tó kú lórí, ṣé inú àwọn àfà tí ń bọ́ta tí ń sọ̀sọ́kúsọ tí ń ṣépè fáwọn ọmọ yín? Ẹ má lọ wọ́ ṣe màṣí mọ́, àwọn ọmọ yín ò ní lálùbáríkà. Èyí tí bọ́ta tó ní ẹnìkan ayé ni, ẹnìkan ayé, ẹnìkan ẹyẹ, ẹ̀kọ́ ṣe papọ̀, tó ń gbé kẹtẹkẹtẹ wọ́n ran mọ́ nígbà àwọn àfà rádaràdá mọ̀ yìí. Àwọn èèyàn tí wọ́n ń wùwá tó ní làákàyè wọ́n mọ̀ yàtọ̀ náà. Ó sì wò pé òun fẹ́ kí Muyideen, ó fẹ́ transform ìgbésí ayé ẹ̀, ó fẹ́ grant Muyideen a great transformation. He wished to give Muyideen, to grant him a great transformation. Ṣótiyé? Ó fẹ́ transform ìgbésí ayé rẹ̀, to become a complete human being, to become a real Muslim, a practicing Muslim, not a nominal Muslim. Ẹni yẹn wá dìde, ó sì pe ìkan náà àwọn àfà súnnà, ẹ bá mi ṣe àwárí ọ̀gbẹ́ni yìí. Lásìkò tí pásítọ̀ òfò kan tún ti bọ́ta tó ló ń wá káàkiri, ó ní kò dá Jésù mọ̀, òun fẹ́ fi Jésù mọ̀. Ṣé òun gan mọ̀ tó ń pè Jésù? Ó sì dìde. That is number one kó tó ẹ observe. Tí àwa Mùsùlùmí ò bá dìde, ẹni tó dìde ìyá tó kọ́kọ́ dìde sórí ọ̀rọ̀ yìí, tí ò bá dìde sọ̀rọ̀ yìí kó gbègbésẹ̀, ẹ̀yin ẹni òfò yìí náà lè máa pariwo pé ẹ̀yin Mùsùlùmí kí lẹ̀ ń wò, kí lẹ̀ ń wò tẹ́ ẹ dìde sọ̀rọ̀ rẹ̀, kí lẹ̀ ń wò tẹ́ ẹ dá sọ̀rọ̀ rẹ̀, ẹ lè ṣèrànlọ́wọ́ fún. Ẹ̀yin náà lè máa pariwo pé àwa Mùsùlùmí a kì í ràn wa lọ́wọ́, a kì í ṣe gbá, a kì í ṣàwo. Ẹ̀yin náà lè máa sọ̀sọ̀kúsọ̀ nípa àwọn Mùsùlùmí ò kì í ràn wa lọ́wọ́, àbí tẹ́ máa sọ́kọ́ nìyẹn? Ìsọkúsọ tẹ́ máa sọ nìyẹn náà, páwà Mùsùlùmí ò kì í ràn wa lọ́wọ́, àbí bẹ́ẹ̀ kọ́? Ókè, àwa rí Mùsùlùmí tó dìde ń sìn, ìgbà Gébú ń ṣe, tàbá ní ẹ má jẹ́ kí Gébú gbẹ̀sìn lọ́wọ́ yín, ẹ̀yin náà kí làwa Mùsùlùmí ń wò táwa náà máa ràn wọ́n lọ́wọ́. Àwa rí Mùsùlùmí kan tó dìde láti gbé ìrànlọ́wọ́ kalẹ̀ fẹ́ni yìí, láti ṣe é láàánú. Kí lẹ̀ bí Mùsùlùmí yẹn? Ńgbà tẹ́ni yìí wá gbègbésẹ̀ láti ṣe dáadáa yìí, àwọn ẹlòmínà tó wá kún lọ́wọ́. Ó sì pè ya rẹ̀, ẹ ṣàdúà fẹ́ni yìí, ó sì fún ya rẹ̀ ní nǹkan, ẹ ṣàdúà fún. Torí pé Muyideen lójú Gébú ló ti ń disgrace ìyá rẹ̀, tó ní ìyá òun ò ní tẹ́lọ́rùn, kò sí tí ọkùnrin ṣe fún obìnrin tí bàbá òun ṣe fún ìyá òun, ó dá ìyá òun lókòwò, pátì ní ìyá òun ń lọ, aṣọ ní fowó rà lójú gbangba. Kẹ́lì mọ̀ pé Muyideen tó ń sọ kò bá làákàyè mú, ọmọ ò gbọdọ̀ máa sọ́dọ̀ sí ìyá rẹ̀.
Gébú sì wà ń bẹ̀ kò sì lè dá lákẹ́. Tó bá jẹ́ àáfàá torí ẹ̀ bá pé ló wà lórí ìdúró bí tí Gébú ti ń sọ̀rọ̀ sí ìyá rẹ̀ bẹ́ẹ̀ yẹn, tí ló wà lórí ìdúró níbi tí Muyideen ti ń sọ̀rọ̀ sí ìyá rẹ̀, ṣe ni ó dá lákẹ́ pé dákẹ́ má sọ bẹ́ẹ̀, ìyá rẹ̀ ni. Má sọ bẹ́ẹ̀ sí ìyá rẹ̀. Lójú Gébú gbogbo ilẹ̀ rí. Ẹni yìí wá ronú pé ó dàbí pé bẹ́ẹ̀ ó ti kọsẹ̀ látara ìyá rẹ̀. Bí èèyàn bá ṣe kọsẹ̀ látara ìyá tó bí àti sórí ire rẹ̀ yóò ṣòro. Ẹni yẹn ṣe làákà yóò gbé láti ibi tó yẹ kó gbé, ó sì dùn ìyá rẹ̀ nú with sum of 250,000 naira. Ẹ lọ wá nǹkan fi ṣe, kí ló burú ń bẹ̀? Gbogbo àwọn tí Gébú ń gbowó fún ṣe ẹ bọ́ ta sọ̀rọ̀ tí ó bá ṣe pé nǹkan ṣe yín. Now ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀. Ó wá di wípé ẹ wá fò bọ́ta, ẹ wá ń pè ìyá rẹ̀ lálàtẹnujẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bọ́ta, àti wọ́n àfọ́ oníláwàní, àti wọ́n tó pẹ́rẹ́ Ládéyẹmí tó gbénu sórí, àti wọ́n láwàní tó pẹ́rẹ́ lọ́nà Òdodo TV, oníláwàní burúkú jákújákú yẹn, bàbá onísọkúsọ yẹn. Gbogbo yín pátá àti Dr. Alábẹ́rẹ́ ẹ̀ ní jèrè, ẹ̀ ní jẹ́yàn nú ayé. Tẹ́ ń sọpọ́ọ̀tì kèfèrí against Mùsùlùmí, ṣẹ́rígbẹ́ ni òfò ní. Àti Yahya Gambari ọmọ òfò ọmọ àdánù tí mo gbé ṣépè lánàá. Tí ìbá ṣe pọ́ ìpè lọ̀rọ̀ yín gbà. Kí ló dé tó ṣe wípé tí nǹkan bá ti ṣẹlẹ̀ láàrin àwa Mùsùlùmí àtàwọn tí kìí ṣe Mùsùlùmí, ẹ sì dìde, ẹ máa gbógun tàwa Mùsùlùmí, ẹ máa sọpọ́tì àwọn Kírísítẹ́nì àwọn tí kìí ṣe Mùsùlùmí, ṣẹ́ ti dára wọn ni. Now, ẹ wá bọ́ta, ẹni yìí sì sọ nǹkan tójú ẹ̀ rí níbẹ̀. Ní tẹ́ lè gbà kó ṣẹlẹ̀ sọmọ yín, ọmọ tẹ́ ẹ bí, tẹ́ lè gbà kí wọ́n dá ọmọ yín dọ̀bálẹ̀ ń bẹ kankan máa ṣe lẹ́gbà kó máa tógi sí lẹ́yìn, ó sì fi àpá wọn gbogbo ayé. Ẹ wá ní Gébú ti túbà ti tọrọ àforíjì, so tó ń gbà tó bá tọrọ àforíjì ẹni yìí sì kúrò ń bẹ̀, Olóhun ò bá a ṣe mọ́. Islam ló ń fẹ́ ṣe. Tó bá jẹ́ pé sì ló bá jẹ yín lógún, èèyàn ní wọn ó ṣe Islam, ṣé kò yẹ ká welcome ẹ̀ ká embrace ẹ̀?